olórí ẹ̀mí kí you there. Olórí ẹ̀mí kí you there. Ẹ̀mí òṣìwò lẹ́ni, ẹ̀yin lẹ́mí Ọlọ́run. Tẹ́yin bá lẹ́mí Ọlọ́run, ẹ̀yin máa lọ síbẹ̀ yẹn, ẹ máa múnú yàn dùn ni. Nígbà tí Jésù wà láyé, tí wọ́n mú aṣẹ́wó lọ́jọ́ all over the world. Although no, sister mi kan ti bẹ̀ mí pé kí n soft spider lórí ìyá olórin ẹ̀mí, but don't worry, I will not insult her, but ọ̀rọ̀ ìṣítí la máa bára wa sọ láàárọ̀ yìí because mo rò mi ò ríro. So ẹ jẹ́ á bẹ̀rẹ̀ show wa. Bàbá wí àkú bá wí ọ̀run la máa gbà lọ. Àwo kì í ti torí èèyàn ayé káwa bọ̀ ọ̀run wa jẹ́. Àwo ní sọ pé olórí ẹ̀mí là wa káwa máa gbè sẹ́yìn ìkà ká máa kọ́ máa rí wa bí èdè àbòsí nídìí nǹkan tí ò dáa. Ṣó ti yé yín sìn? Now ìyá olórin ẹ̀mí tí wọ́n ti rò bóyá bí ò sáwọn birthday ò ní ṣe é ṣe, bí ò sáwọn Lizzy Anjorin ní òní dùn lánàá, báwọn ò bá kọrin bẹ́ẹ̀ Lizzy Anjorin kò ní jẹ́ èèyàn, táwọn ò bá kọrin bẹ́ẹ̀ ojú máa ti Lizzy Anjorin. Ẹ bá mi invite wọn síbí, ẹ bá mi béèrè lọ́wọ́ wọn how market. Ẹ bá mi béèrè lọ́wọ́ wọn ìyá olórin ẹ̀mí tí wọ́n ti rò bóyá àwọn làwọn di ìdùnnú Lizzy Anjorin mú lánàá tán dẹ̀ dédé sí ìzẹ̀. Ọlọ́run ò jọyìn, tọ́lọ́run bá jọyìn ni. Oxygen tí Lizzy Anjorin fi ń mí ẹ ti já sílẹ̀ lánàá, ẹ̀ ní jẹ́ ó ṣe bẹ́ẹ̀ dè yẹn lánàá yẹn. Ẹ ti dójú tì pé ọjọ́ tó ṣe bẹ́ẹ̀ dè ló kúrò láyé o. Kódà kó jẹ́ kán yáyàn ń wèrè ẹ ti ṣe, ṣùgbọ́n Ọlọ́run ò jọyìn torí ẹ̀ lọ́lọ́run ò ṣe fi oxygen ẹnì kankan wá sí yín lọ́wọ́. A fi yẹn dúpẹ́ fún Ọlọ́run. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin tẹ́ bá ń wọlé, mi fẹ́ máa ka comment wọn. I want to focus on my show, mi fẹ́ kí show yìí dry. Ẹ káàárọ̀ everybody, mo kí ẹ̀yin tẹ́ ti máa wọlé in advance, mo kí yín. Now ìyá olórin yìí kò lè sọ fún mi. Ìyá olórin tí wọ́n pè, táwọn fans Lizzy Anjorin pè, àwọn olólùfẹ́ Lizzy Anjorin, ẹ ṣé mo dúpẹ́, ẹ kú ìfẹ́. Ipe ẹ mú nínú owó yín kódà kó jẹ́ 1 naira. Torí pé mo gbọ́ pé 3.5 million naira 3.5 million naira òun lè fi pé olórin kó wá kọrin fún Lizzy Anjorin. Owó ìpọ̀ kì í ṣe owó kékeré. Owó tó jẹ́ pé tó bá wọnú ìgbésí ayé fámìlì mi ó máa turn it around to lénìí ni. Òun mo fi máa ń fún àwọn olówó ìmí ní kudos fún wọn pé wọn kì í ná owó yàmàyàmà. Ṣẹ́rí ẹ̀yin èèyàn lẹ jẹ́ káwọn olórin ríra wọn bíi pé they are somebody and they are nobody. Without them, without you guys, wọn ò ní jẹun. 4 million ni o. Ẹ̀yin 4 million naira. 4 million naira yẹn tó bá pín fún ìdílé mẹ́rin mi ò ní tòṣì mọ́ torí wọ́n máa wá nǹkan tó máa fi ṣe. Ìyàwó Ayétúndé Máyọ̀mí mú kí yín ìyàwó. Ṣùgbọ́n ẹ kó nínú owó yín, kò bá jẹ́ pé inú òtútù ilẹ̀ ti kó jọ, kò bá jẹ́ pé ọ̀sùn kẹtó kó jọ ni, kò sí ìtò jalè inú yín tó fi kó 4 million naira yẹn jọ. Mo kọ́kọ́ fún yín ní kùndùsì. Excuse me, má bínú mọ̀ pé mo ní cough. Now wọ́n wá pé olórin, ìjọ́ wo lẹ ti book olórin yẹn? Mo fẹ́ sọ̀rọ̀ kó má dàbí pé mo ń sọ̀rọ̀ pé àìmọ̀kànmọ̀kàn ló ń ṣe mí. Ẹ̀yin tẹ́ bá ní idea ìjọ́ tí wọ́n ti book olórin, ẹ bá mi comment bí báyìí torí mo fẹ́ fàjà láàárọ̀ yìí. Ìjọ́ wo ni wọ́n book olórin ẹ̀mí tán ní kó wá kọrin, olórin ara, àní pé òun lólórí ẹ̀mí torí ẹni tó máa ń ṣiṣẹ́ fún ẹ̀mí Ọlọ́run. Kódà kí ó wà níwájú ọ̀tá ẹ̀ bí Jésù ṣe sọ nígbà tí wọ́n mú aṣẹ́wó lọ síwájú Jésù tí wọ́n fẹ́ lẹ̀ òkò pa Jésù. Jésù sọ pé ẹni tó bá mọ̀ pé òun ò dẹ́ ẹ̀ṣẹ̀ rí ni kó kọ́kọ́ sọ òkò. Torí wọ́n claim pé olórin Jésù ni wọ́n o. Èmi wọ́n á ń ṣe ìjẹ́ láàárọ̀ yìí pé wọ́n ń ṣe olórin Jésù, olórin ayé ni wọ́n. Now ẹni tó bá gbọ́, who are the people among the warriors here? Ìjọ́ wo lẹ book wọn? Ìjọ́ wo lẹ pè wọ́n? Ìjọ́ wo lẹ sanwó fún wọn? I want you guys to comment here before I proceed. Now, Otitoloju said, well, over 3 weeks, that is 1 month. One over 3 weeks,
and we have 4 weeks in a month. Over 3 weeks ni wọ́n ti sanwó fún ìyá olórin ara tí wọ́n ń jẹ́ olórin ẹ̀mí allegedly. Olórin ara ni wọ́n, ṣùgbọ́n tí wọ́n á pera wọn ní olórin ẹ̀mí allegedly. Over 1 month ago ni wọ́n ti book tiwọn. Now, bí èmi ṣe kéré mọ́ yìí, tí n bá fẹ́ book èèyàn, kódà kó jẹ́ jingle lásán lẹ́nu yẹn fẹ́ ṣe, mo ti máa ń sọ fún 1 month ahead. If someone said, I hope, Monica Money said, I hope she refunded. It's not about refunded here. Let's talk. Let's face the reality. It's not about, if Lizzy Anjorin is not angry, she's not seeing it as a something that is, again, we are fans, we are sisters. We should condemn it so that irú ẹni bẹ́ẹ̀ kò ṣeé pè mọ́ fún olórin tẹ́ bá fẹ́ pè ẹ má pèrú wọn mọ́, a máa analyze it. Now, over a month ago, lọ ni wọ́n ti pè ìyá olórin ara. Over a month ni wọ́n ti sọ fún wọn. That means that is March, early March lọ ti pè wọ́n pé ìyá wa o ẹ jọ̀ọ́ o ẹ máa bá wa lọ kọrin fún Lizzy Anjorin o, ẹ máa bá wa ṣe surprise fún o, ẹ máa gbọ́ o. Mo dẹ̀ believe pé àwọn tí wọ́n invite ìyá yìí wọ́n ti sọ fún ìyá yìí pé Lizzy Anjorin ọ̀dọ̀ ẹ̀ ló ń lọ o, and this is a surprise gẹ́gẹ́ bí Egungun of Lagos bó ṣe surprise bó ṣe fi wọ́n surprise ìyàwó ẹ̀ Adébùkọ́lá Ẹ̀kárọ̀ gẹ́gẹ́ bí Egungun of Lagos. Ṣọ́rọ̀ mi yé yín, gẹ́gẹ́ bí Egungun of Lagos bó ṣe fi wọ́n surprise ìyàwó ẹ̀ tó yẹ pé Egungun of Lagos nìkan ló wà ń bẹ̀. Now ìyá yìí mọ̀ wípé ó ń bọ̀ lọ́dọ̀ Lizzy Anjorin, bí wọ́n ṣe contact wọ́n ti gbowó. Now bí wọ́n ṣe gbowó nítorí pé wọ́n súnmọ́ àwọn tí wọ́n kórìíra Lizzy Anjorin, ìyá yìí súnmọ́ wọn. Ẹ máa gbọ́ o, analysis mi ó ṣe bẹ̀rẹ̀ ni. Ìyá yìí súnmọ́ àwọn tó kórìíra Lizzy Anjorin, wọ́n wá pè wọ́n after tí àwọn olólùfẹ́ Lizzy Anjorin pè wọ́n tí wọ́n book wọn. Allegedly ẹ̀jẹ̀ ń falẹ̀ jì sí náà. Wọ́n wá pè wọ́n ipe wọ́n mà ti gbé iṣẹ́ Lizzy Anjorin wá fún mi. Gbogbo àwọn olórin ẹ̀mí yẹn, gbogbo wọn ló ń wo Lizzy Anjorin o. Gbogbo wọn lọ́mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ sárábìnrin yẹn o. Gbogbo àwọn àfáà yẹn, gbogbo àti normal human being àti common people, gbogbo wọn lọ́mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ sí Lizzy Anjorin lórí ayélujára. Ṣùgbọ́n gbogbo wọn ò sọ̀rọ̀. Ó máa níbi tí gbogbo wọn fì sí, èyí tí ò ní like Lizzy Anjorin wà nù wọn, èyí tó dẹ̀ máa like ẹ̀ wà nù wọn, èyí tó máa kórìíra ẹ̀ wà nù wọn. Now, nígbà tí wọ́n á contact arábìnrin for a month ago kó wá kọrin fún Lizzy, tó dẹ̀ accept tí wọ́n á gbowó. Wọ́n dẹ̀ ti ṣe kí ni? Wọ́n ti contact àwọn tí ó kórìíra Lizzy Anjorin tó jẹ́ èèyàn tiwọn. Wọ́n ti sọ fún wọn. Àwọn yẹn ló máa sọ fún wọn pé ẹ má dá owó padà, ṣùgbọ́n ẹ sọ fún wọn pé ẹ má ṣe. Ṣọ́rọ̀ mi yé yín? Ẹ gbọ́ mi yé? Wọ́n sọ fún olórin ẹ̀mí pé, olórin ara pé má dá owó padà o, bọ̀ sọ fún wọn pé o máa ṣe. Because tó bá decline bó ṣe pè wọ́n yẹn, ipe wá lọ kọrin fún Lizzy yẹn. Tí arábìnrin bá decline, yes of course, tẹ́ bá pe olórin tó bá decline pé òun níṣẹ́ jọ yẹn o, òun ti wà fully booked o. Ẹ̀tọ́ yín ni láti pẹ lómi. Ṣọ́rọ̀ mi yé yín? Ẹ̀tọ́ yín ni láti pẹ lómi. Bóyá mo fẹ́ pàlájì wà sáyìndé ń sìn, wọ́n á sọ fún mi pé àwọn ti wà fully booked. Kò sẹ́ṣẹ̀ bẹ́ẹ̀, mo lè lọ pé Pasuma, mo lè lọ pé Saheed Òṣùpá, mo lè pẹ lómi. But torí pé wọn ò fẹ́ jẹ́ kí wọ́n pe ẹlòmíì, wọn ò fẹ́ jẹ́ kí wọ́n wà fully booked wọn ò fẹ́ jẹ́ kẹ́lòmíì wá ṣeré fún Lizzy Anjorin, wọ́n fẹ́ fi yọ̀ǹjọ́ yẹn ni arábìnrin yẹn ò ṣe decline iṣẹ́ yẹn, torí pé wọ́n ti mọ̀ pé tó bá débẹ̀ náà wọn ò ní kọrin, wọn ò ní ṣiṣẹ́. Ẹ má sọ fún mi pé wọn ò mọ̀ pọ́dọ̀ Lizzy Anjorin lọ. Wọ́n ti mọ̀ pé táwọn bá decline níjọ́ tí wọ́n pè wọ́n, àwọn fans Lizzy Anjorin máa wọ́ olórin míì. Bóyá àwọn fans Lizzy Anjorin Christian ni wọ́n, òun ló ṣe lọ gbé olórin ẹ̀mí. Whereas Lizzy Anjorin is not Christian. Lizzy Anjorin is not Christian. Ṣọ́rọ̀ mi yé yín? So woman yẹn wá mọ̀ọ́mọ̀ gba iṣẹ́ yẹn. Wọ́n dẹ̀ ti mọ̀ pé àwọn ò ní ṣiṣẹ́ yẹn fún Lizzy Anjorin. Òun ló fẹ́ fi jẹ́ kó jẹ́ talk of the town pé wọ́n gbé olórin wá o, olórin refuse láti ṣeré fún. Tó bá decline, àwọn fans Lizzy Anjorin máa pẹ̀lú mi, but wọn ò fẹ́ kọ́ pẹ̀lú mi, àwọn ò dẹ̀ fẹ́ ṣe. Wọ́n ní ẹjẹ́ ẹlẹ́ẹ̀jẹ̀ egungun ni. Wọ́n tún wá gbé sí yín ẹni ó lẹ́ran díẹ̀, àbí báwo ló ṣe sọ, wọ́n fún yín ẹlẹ́ẹ̀gún ni.
wọ́n ní ẹ mú wá ẹ ló lẹ́ran díẹ̀ ẹ ló lẹ́ran díẹ̀ because ẹ ti plan láti fi disgrace Lizzy Anjorin. If you tell any black, if you tell me, do you know how spirit works? Please take your spirit out of my show. The spirit that can that can make you to go and want to sing for someone, the spirit that make you to take money, the spirit that make you to sign agreement that you are coming to play for the person. And so the spirit now tell you not to kakulu from spirit. What sort of nonsense of spirit is that? Take your spirit out of my show. Please, I don't want to be rude to you. Take your spirit out of my show, Lori Ibu. I want to see there. Do you know how with your 180 followers? Oh, she told you followers, so she grow. Now, ìyá ìwà gbowó yìí, rough 4 million naira láti fi ṣeré fún Lizzy Anjorin more than 3 weeks ago. You could have declined. If you decline, I first will organize the better one than you. More far better than you. But because you don't want a day to be successful, you don't want a day to go smoothly, you don't want Lizzy Anjorin's birthday to be talk of the town, you purposely accept the offer, but you nǹkan tẹ́ máa ṣe wà nù yín. Nǹkan tẹ́ máa ṣe ó wà nù yín. Ẹ ti already plan ẹ pé okay ìjọ yẹn màá mọ̀ débẹ̀ mi ò ní kọrin fún. A lè jẹ́ disgrace fún. Ṣùgbọ́n Ọlọ́run ò jọ yín. Ọlọ́run sọ yẹ̀yẹ́ Lizzy Anjorin ó sọ dà yẹ̀yẹ́. Now ìgbà tẹ́ wá débẹ̀. Ẹ̀yin lẹ gbé mọ́tò yín lọ síbẹ̀ o. Ẹ wá débẹ̀ tán ẹ wá lẹ́ẹ̀ní bọ́lẹ̀. Ẹ bá bọ́lẹ̀ kí ìgbárùmọ̀lẹ̀ gbá yín gbà. Ẹ bá bọ́lẹ̀ ìgbà tẹ́ mọ̀ pé inú yín ò dá sí Lizzy Anjorin kí lẹ gbá ọ̀fà ẹ̀ fún. Ìgbà tẹ́ mọ̀ pé inú yín ò mọ́ sí Lizzy Anjorin kì í ṣe èèyàn tẹ́ like kí lẹ fẹ́ lọ kọrin fọ́ta yín fún kí lẹ gbowó lọ́wọ́ ọ̀tá yín fún. Kí lẹ gbowó lọ́wọ́ ọ̀tá kí ló dé tẹ́ ìyẹn decline wípé Lizzy Anjorin o ó ti wà fully booked o. Sorry ẹ ti wà fully booked o. Torí mo rántí ìgbà tí mo fẹ́ ṣe party mi kan tí mo ní kí Saheed Òṣùpá ni mo fẹ́ pè. A dẹ̀ contact manager wọn. Wọ́n ní Alhaji ti wà fully booked fún date yẹn. Wọ́n Alhaji Saheed Òṣùpá ò ti torí ẹ̀ sọ pé okay ẹ jẹ́ ká gbowó lọ́wọ́ ọmọ yìí o. Tó bá dijọ́ yẹn à ní kọrin fún ká disgrace ẹ̀. Ẹ wo dádì mi Wasiu Ayinde nígbà tí ọmọ oníkíjìpá ń ṣe wedding. Tí ìyá Alhaji Wasiu ikú òdòjọ́ àrùn òdòṣù. Tí ìyá tó bí Alhaji Wasiu Ayinde kú. Bàbá yìí ò ti torí pé ìyá wọn tó kú kí wọ́n bà ọmọ tó ń ṣe wedding jẹ́ because ọmọ tó ń ṣe wedding inú ẹ̀ lè ti dùn pé Alhaji Wasiu Ayinde ló ń bọ̀ wá play fóun. Bàbá yìí ti torí ẹ̀ wọ́n lọ sin ìyá wọn tó bá ti jẹ́ pé inú wọn ò ní dùn but wọ́n fẹ́ make sure pé dé ọmọ yẹn ó ládùn ó lóyin. Wọ́n padà síbi tó ti ẹ̀kọ́ play fún ọmọ tó ń ṣe wedding. Wọ́n lọ play ń bẹ̀ because that is what we call professional. That is what we call ẹni tó fẹ́ jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Gbogbo ẹ̀dá tó bá pera ẹ̀ lólórin alágbe ó gbọ́dọ̀ lọ́tà tó bá dẹ̀ lọ́tà má gba iṣẹ́ wọn láti bẹ̀rẹ̀ tó bá fẹ́ kí Elédùmarè bá tiẹ̀ jẹ́ tó bá fẹ́ jẹ́ kí Ọlọ́run sọ ọjọ́ ìdùnnú ẹ̀ díjọ́ ìbànújẹ́ fún ẹ. Ẹ̀yin ṣe wedding fún ọmọ yín ó dùn ó lárin nínú yín dùn. Ẹlòmíì wá ń ṣe nǹkan tiẹ̀ kí lẹ gbowó fún ìyá wa kí lẹ gbowó fún ẹ mọ̀ pé ẹ̀ ní kọrin bẹ̀ ẹ wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ láti joy ọ̀sẹ̀ kíní lọ ẹ mọ̀ pé ẹ̀ ní kọrin ẹ pa àwọn fans Lizzy Anjorin padà kẹdá 4 million padà fún wọn pé ẹ gbowó yín o. Ọ̀sẹ̀ kejì lọ ẹ pé àwọn fans Lizzy Anjorin kẹpa wọn pé ẹ wá o ẹ̀yin fans Lizzy ẹ má bínú o manager mi ṣe wo kàlẹ́ndà ni wọ́n ní a ní book fúnjọ́ yẹn o on the 4th of April o ẹ má bínú mo wish láti wá ṣeré fún Lizzy Anjorin but unfortunately manager mi ní a ti ní show fúnjọ́ yẹn kò dẹ̀ ní dákin disappoint yín bóyá kẹwẹ́ lòmíì. Ìyá wa sọ bẹ́ẹ̀ but torí pé ẹ ti jọ ní plan tẹ́ fẹ́ ṣe ẹ fẹ́ jẹ́ kí wọ́n pe ẹlòmíì ẹ̀yin ẹ̀ ní ṣe but ẹ fẹ́ jẹ́ kí wọ́n pe ẹlòmíì kó wá ṣe fún ẹ fẹ́ jẹ́ kó jẹ́ disgrace fún because 10 minutes ẹ débẹ̀ yẹn kò possible kó sáré pe ẹlòmíì wípé ẹ máa bọ̀ ẹ wá a fẹ́ book yín kẹ́ wá bá wa ṣe surprise fún. Lizzy Anjorin ò mọ̀ nípa ẹ̀ torí mo mọ̀ pé tí Yèyé Mẹ́sàn bá mọ̀ nípa ẹ̀ kì í ṣe olówó tó máa ń ná owó kárí mi òun lẹ ṣe rí pé ọlá ẹ̀ sì wà lọ́wọ́ ẹ̀ tí ò fẹ́ lọ. Gbogbo ìtàn sọ pé ó súnmọ́ Nollywood actress kan nítorí Nollywood actress yẹn ló ṣe tó bá mọ̀ pé torí Nollywood actress yẹn ló ṣe kí ló dé táwọn jẹun ọ̀tá wọn kí ló dé tí wọ́n jẹun ọ̀tá wọn ìyá wa ṣe lórí ẹ̀mí o olórin ara nìyí ohun tí táwọn èèyàn bá mọ̀ fún nǹkan tẹ̀dẹ̀ ṣe fún Lizzy Anjorin inú mi dùn pé Lizzy Anjorin lè fẹ́ gbé ṣubú ẹ̀yin fúnra yín lè gbéra yín ṣubú
ẹ̀yin fúnra yín lórí ayé tí mo rú ẹ̀dá tẹ jẹ́ nǹkan tẹ ẹlẹ́gẹ̀tì tẹ gbìn kalẹ̀ yìí for the rest of your life ló máa hàn tiyín for the rest of your life ló máa hàn tiyín because ẹ súnmọ́ Jésù rárá ẹ jìnnà sí Jésù kódà ẹ súnmọ́ Jerusalem ẹ súnmọ́ Jerusalem níbi tẹ ṣe wà yẹn àwọn ló ń pọ́n yín lé orin wo lẹ ń kọ àṣejù ní kọ́ pè yín kódà ẹnìkan sọ lórí ṣòye mẹ́sàn-án lánàá pé bàbá Mohbad ti wà òkè àṣejù ló ń pè yín wọ́n ti overrate yín jù wọ́n ti overrate yín jù ní Nàìjíríà yẹn wọ́n ti overrate yín jù lẹ ṣe máa ń rí ara yín bíi semi god tó jẹ́ pé tí fáǹsì mi bá rí yín á máa gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n á máa sunkúnsunkúnsunkún kí ló wà lára yín kí ló wà lára yín ẹ gba owó more than 4 weeks ẹ decline owó wọn kẹsẹ̀ ń díẹ̀ sí wọn pé ẹ lọ wẹ́ lómi ẹ decline owó wọn ẹ gbà ó dùn mọ́ yín ó dùn mọ̀ràn àbí torí pé ẹ ti fowó ṣe wedding ọmọ yín ẹ̀ wá rówó kò sówó mi lẹ̀ sáré yá owó Lizzy Anjorin torí kò yé mi ẹ ti mọ bí tẹ́ ẹ ń lọ ẹ mọ̀ pọ́dọ̀ Lizzy lẹ̀ ń lọ ẹ mọ̀ pé ọ̀dọ̀ Lizzy Anjorin lẹ̀ ń lọ ẹ lè sọ fún mi pé ẹ mọ̀ ẹ ti mọ̀ láti 4 weeks tó ti pè yín yẹn because èèyàn lè gbèrú yín dìde kódà kéèyàn fẹ́ pẹ̀lú Portable pé Portable wá lọ kọrin fún mi kí Portable má béèrè pé ibo ni mò ń lọ ọ̀dọ̀ ta ni mo ti fẹ́ lọ kọrin ta ni mo fẹ́ lọ ṣe surprise fún kéèyàn gbé Portable dìde so ti yẹ yín kéèyàn gbèrú Portable dìde káńbọ̀tì bọ́ sí ẹ̀yìn Yínká Aláṣeyọrí ń bẹ̀ yẹn kéèyàn gbé dìde pé Yínká Aláṣeyọrí a fẹ́ lọ ṣe surprise kó wá sọ pé òun sọ fún òun pé lágbájá báyìí lòun lọ láì ṣe pé wọ́n ṣẹ̀ pé ẹ mọ̀ kọ́ tẹ̀ ń ṣe ìyá wa ṣé mọ̀ pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ogun tí Yínká Aláṣeyọrí náà ń gbà yẹn nẹ̀ tí gbogbo wa dìde against yín inú yín ò da ẹ̀ ń ṣe onínúure ṣó ti yẹ yín ìpàdé tí ń bẹ̀rẹ̀ ọlọ́run àjànàkú tó jẹ́ pé àwọn ògbóni ló padà ṣàjànàkú yín lọ́dún náà lọ́hùn ibẹ̀ làwọn ayé ti ń fura sí yín ẹ̀ ń ṣe olórin ẹ̀mí ẹ̀ ń ṣèyàn gidi so ẹ̀yin wá ti torí wọ́n ní wọ́n pé àbí torí pé àwọn kan jẹ́ ọ̀tá Lizzy Anjorin kẹ́yìn súnmọ́ ẹ wá búrò bóyá ẹ fẹ́ yẹ̀yẹ́ bẹ́ẹ̀ díẹ̀ lánàá ẹ̀yin lẹ yẹ̀yẹ́ ara yín ọlọ́run yẹ̀yẹ́ yín téèyàn bá ti fi orúkọ ọlọ́run tó ti ń cover ẹ̀ tó ti ń manipulate tó fi ń ṣaburú tipẹ́tipẹ́ ìjọ kan lọ́lọ́run máa ṣídìí ẹ̀ fàráyé ẹ Olódùmarè ṣe ṣídìí yín fàráyé ládùrú 4 million tẹ́gbà 4 million tẹ́gbà ẹ wá sọ pé ẹ̀ ń refund so ẹ ti believe pé bẹ́ẹ̀ ṣe débẹ̀ yẹn lánàá Lizzy Anjorin ò ní rí birthday ṣe inú ẹ̀ máa bàjẹ́ because torí pé ẹ̀yin lẹ bá kó ayọ̀ birthday wá ìyá wa ẹ jẹ́ kó máa ró létí yín pé lọ́dún tó kọjá kò sí ẹni tó dá orúkọ yín nínú birthday Lizzy Anjorin kò sí ẹni tó mọ orúkọ ìkolo yín yọ̀rọ̀ Lizzy Anjorin ṣe birthday inú ẹ̀ dẹ̀dùn ayọ̀ ẹkún ọdún méjì tó kọjá sẹ́yìn láàrin yín rárá táàtì ẹ̀ dárúkọ yín ayé celebrate Lizzy Anjorin o ẹ jẹ́ kó máa pọ̀ létí yín ṣó ti yẹ yín kó má lọ jẹ́ pé ìyẹn nínú yín máa fi dùn pé ẹ mú láì bó ṣe disgrace ta ni Lizzy Anjorin rí yín rí ni ṣó mọ̀ yín rí ni ṣe ẹ rí kó ṣàròjú ràn dọ́dọ̀ yín rí ni ẹ rí pé ó máa ní business ẹ̀ ni eléyìí máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹ̀yin tẹ máa ń rí àwọn olórin tẹ bá ti fẹ́ pè wọ́n ẹ má pè wọ́n mọ́ ẹjọ́ lọ máa kọrin fáwọn ọmọ wọn nulẹ̀ ẹjọ́ lọ máa kọrin torí gbogbo orin tó ń kọ ní Nàìjíríà náà Nàìjíríà ò great àwọn fúnra wọn tó ń kọrin gan inú wọn ò dá ẹ̀yin náà ẹ̀wọ̀n kan tárábìnrin yìí ṣe òkúrò ńlì ẹ̀ ó ti mọ̀ pé Lizzy ló ń bọ̀ wá kọrin fún o kí ló gbá ọ́fà yẹn fún 4 million naira kí ló gbá ọ́fà fún kì í ṣe pé Lizzy Anjorin ló bẹ̀ pé ẹjọ́ afẹ́ rí yín mọ̀ pàtí Lizzy Anjorin ṣètò yìí kò pè yín náà tẹ́ bá wà important nínú life ẹ ó máa pè yín tẹ́ bá wà nínú important nínú life lè mẹ́sàn ó máa pè yín nígbà tó ń ṣe àwọn nǹkan míì náà àárí yín bẹ̀ wọ́n ò pè yín Lizzy Anjorin mọ àwọn olólùfẹ́ ó dẹ̀ mọ àwọn tó ń pè she keep her circle small kí lẹ lọ ṣe ń bẹ̀ fún kí lẹ́yìn rìn lọ sọ́dọ̀ ọ̀tá yín fún tí ó bá jẹ́ pé Ọlọ́run tó fẹ́ dojú tì yín ẹ gbọ́ṣọ ẹ gbéra kúrò ńlé yín ẹ wá débẹ̀ ẹ ti mọ̀ pé àwọn èèyàn máa expect yín because it's a surprise ẹ̀yin wá lẹ́ẹ̀bọ̀lẹ̀ so bíbọ́lẹ̀ tẹ́ ẹ̀bọ̀lẹ̀ kí Lizzy Anjorin máa sunkún àbí kí everybody wash off for ẹ̀yin lójú tí o Lizzy will not sue her for what tó bá sùn wọn ni wọ́n wá important Lizzy Anjorin doesn't book her àwọn fans Lizzy Anjorin ló book wọn eléyìí dẹ̀ ti go all over the world now that none of Lizzy Anjorin fans should call her again none of Lizzy Anjorin fans should book her again since she have let us know that she doesn't like Lizzy Anjorin and she hates Lizzy Anjorin because of some people she doesn't want to mingle with Lizzy Anjorin tani dẹ̀ sọ pé ẹ kọrin Jésù ṣé Jésù mọ̀ yín ṣá ṣé èmi tí Jésù wà lára yín ṣá anyways kò lè dùn mí fún yín nígbà tí ẹ ṣèyàwó fọmọ tí bàbá ọmọ yín ò ti síbẹ̀ tẹ́lómi ti rọ́pò ẹ̀
bàbá ọmọ ò dẹ̀ sọ pé òun ò ṣojúṣe lórí ọmọ, ẹ̀yin lẹ gbọ́mọ sá lọ, ẹ̀yin lẹ lọ gbọ́ wọn náà àti ẹwà ilé ọkọ ẹ ti ń yàndí. So kí ni rí yín ò lè ṣe? Àdárúkọ o, kí ni rí yín ò lè ṣe o. So ẹ̀yin fans Iya-Mayegun, mo appreciate ìjọ mi tẹ́ bá fẹ́ surprise Iya-Mayegun, ẹ fojú ilẹ̀ dáadáa, ẹ wo pé kí la lè ṣe tó lè dùn mọ́ ọmọbìnrin inú. Iya-Mayegun is not freaking with calling ká máa polórin ńláńlá wá fún ìṣẹ́jú 2-3 tó fẹ́ fi kọrin. Ṣó ti yé yín? Ká máa polórin ńláńlá, wọn náà dànù. Wọ́n ní ẹni tá bá ń tẹ̀lé a máa ń wò ṣe ẹni. Òun ló wá dífá fún ẹ sádọ́ọ̀gì. Ẹ wá fọ̀rọ̀ lẹ̀ sínú àwọn wèrè, àwọn olòṣì tó yẹ pé inú ọ̀fọ̀ lọ́wọ́ àbọ̀ṣe rí Lizzy Anjorin táwọn ayé ń celebrate ẹ̀yẹn. Tó ketí lẹ Lizzy Anjorin lásán nínú picture yóò lé ní 500 million naira. Nade wáyé ẹ wá jẹ́ kó máa sọ̀rọ̀ pé ìgbà tẹ́ débẹ̀ o, ẹ rò bí àwọn olórin kàbàkàbà, àwọn èèyàn kàbìtìkàbìtì lẹ́ máa rí tó máa náwó fún yín. Ẹ gbọ́, ẹ ń ṣeré ní abẹ́ ń ṣe èrè. Àwọn olórin àwọn èèyàn kàbìtìkàbìtì wo ìgbà tẹ́yìn lọ kọrin fún ìyàwó Egungun ọmọ kékeré yẹn tó lọ kọrin fún yín, tẹ́ lọ kọrin fún nínú hospital àbí níbi tó wà, ṣé ẹ rí àwọn èèyàn kàbìtìkàbìtì tó náwó fún yín? But torí pé like Lizzy Anjorin lè ṣe bọ́lẹ̀, kì í ṣe pé torí pé ẹ rí àwọn èèyàn ń bẹ̀, because a sì ní fídíò ìyàwó Egungun o tó ṣe ìbímọ lọ hospital, kò sí èèyàn kankan bẹ̀ tó náwó fún yín o. Ìyàwó Egungun tó ṣe ìbímọ lọ hospital, a rí fídíò ìtọ́kọ ẹ̀ post o, tó jẹ́ pé ẹ̀yin nìkan lẹ lọ kí o. Ṣó ti yé campus bọ́ sí àwọn èrò tó wà láàrin Lizzy Anjorin tó rẹ status yes, ẹ gbogbo tó rẹ̀ lọ́lọ́run ṣe ń gbéga. Gbogbo ẹ̀yin tẹ́ kó ṣoda páàdì sápá torí pé ẹ ti ló kọ, ẹ ti gbàgbé pé bí ò sí èèyàn kò sẹ́yìn, àwọn èèyàn ló fún yín lórúkọ. Mo ń bọ̀, mo fẹ́ blọ́ọ̀kì ewúrẹ́ kan lórí TikTok. Àwọn èèyàn ló fún yín lórúkọ, àwọn èèyàn ló jẹ́ kó máa rí yín. Ṣé irú yín sì ẹ lè sọ pé káwọn èèyàn kí máa àwọn èèyàn kan sọ pé irú yín ní kọ́ díjú kọ́ ṣàdúrà fún ọmọ ní ẹ lọ ṣàdúrà fúnra yín náà, ẹ̀yin gangan lẹ ní ìdí àdúrà torí inú yín dúdú ẹ nídìí kí Elédùmarè tan ìmọ́lẹ̀ sí ikùn yín, kí Elédùmarè tàn mọ́lẹ̀. Tí Lizzy ẹ jẹ́ ká tẹ̀ àzùm pé ẹ̀yin àti Lizzy Anjorin lẹ̀ ń jà, ẹ jẹ́ ká àzùm bẹ́ẹ̀. Kí lẹ gbaṣẹ́ lọ́wọ́ ọ̀tá yín fún? Kí lẹ̀yin jóúnjẹ ọ̀tá fún? At least owó tẹ́ sì gbà yẹn ó ní ìkọ̀kọ̀ tẹ́ sáré lò fún, torí ẹ̀ lẹ ṣe gbaṣẹ́ yẹn, bóyá ẹ ti broke lẹ ṣe gbaṣẹ́ yẹn. Kí lẹ gbóúnjẹ ọ̀tá fún? Èyí tẹ́ ń kọrin Ọlọ́run tó wáyé pé Jésù náà ló rán yín iṣẹ́. Ó ń bọ̀ o, àwọn ewúrẹ́ kan wà bí pẹ̀lú 75 followers wọ́n ti lọ gbé fake profile wa. Tó bá jẹ́ pé Jésù ló rán yín iṣẹ́ lọ sọ́dọ̀ Lizzy Anjorin pé yá ló bá mi jíṣẹ́ fún Lizzy o, àbíṣebí Jésù máa ń rán yàn iṣẹ́, ẹ̀mí Ọlọ́run máa ń bá yàn sọ̀rọ̀. Ẹ wá débẹ̀ ni bí Jésù ṣe rán yín iṣẹ́ yẹn, ẹ wá wọ bó tẹ̀ mọ̀ pọ́dọ̀ Lizzy ló rán yín lọ, akọ̀fin yẹn sọ̀rọ̀ ni o, whereas orin tẹ́fẹ́ lọ kọ ẹ ti mọ̀ pọ́dọ̀ Lizzy lẹ̀ lọ. Náà jẹ́ ẹ̀mí Ọlọ́run á rán yín iṣẹ́ pé lọ bá Lizzy Anjorin níjọ́ bẹ́ẹ̀ díẹ̀, lọ bá mi jíṣẹ́ báyìí fún. So tẹ́ bá débẹ̀ ẹ sọ fún ẹ̀mí Ọlọ́run pé ẹ̀mí Ọlọ́run wá o, èmi ò lè bọ́lẹ̀ o, mi lè lọ bá Lizzy o, mi láìkí ẹ o, ẹ̀mí Ọlọ́run wẹ́lò mi tó máa rán. Ṣé máa sọ bẹ́ẹ̀? Ẹ̀dí sọ bẹ́ẹ̀ náà, but torí pé ẹ̀yin ń gbọ̀n sí ẹ̀yìn àwọn ẹni bí, àwọn amòkùnṣèkà, àwọn tó kórìíra ọlà àti ọlá tọ́lọ̀ ń ṣe fún Lizzy Anjorin, ẹ̀yin jẹ́ fáǹsì wọn, ẹ̀yin jọ̀rẹ́ wọn, ẹ̀yin jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn, òun lẹ́yìn ṣe decline. Ìgbà tẹ́yìn débẹ̀ ẹ̀rù bí ẹ fẹ́ ṣe kí ni, ẹ fẹ́ disgrace Lizzy, ara yín lẹ disgrace, ẹ̀yin lójú tí ẹ̀yin làwọn ayé lẹ́kùn àṣetánì mọ́. Wípé ẹ̀kọ́ tí ẹ̀ pera yín ní olórin ẹ̀mí yẹn, olórin ẹ̀mí ibo, ẹjọ́ tẹ́yọ̀ bá pera ẹ̀ lólórí ẹ̀mí, ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ máa béèrè pé ṣé ẹ̀mí èṣù ni àbí ẹ̀mí Ọlọ́run, ṣé ẹ̀mí ibi ni àbí ẹ̀mí evil? So olórin ẹ̀mí tẹ jẹ́ǹsì ẹ ti fi ara hàn pé ẹ kì í ṣe olórin ẹ̀mí Jésù, ẹ ti fara hàn pé ẹ kì í ṣe olórin ẹ̀mí Jésù. tó dáwọn tó bá claim pé olórin ẹ̀mí Jésù làwọn, inú wọn máa ń mọ́ funfun báláwú ni. Abẹ́rẹ́ kọ́lẹ̀ kọrin ìgbà tí mo ro iṣẹ́ yanu rẹ láyé mi, mo rákòrò dídé olódi àwọn tí yóò fẹ́ ń wáyé rárá. Bàbá ṣẹ́líbí Lizzy Anjorin náà ṣe rákòrò tóun náà ṣe níwájú rẹ̀ yìí tẹ́ ẹ̀ fẹ́ kó ṣoríire rárá nìyẹn. Bàbá oṣó Lizzy Anjorin oore ẹ̀rí yóò la kàwé láti rákòrò títí dé mọ ìrìnsẹ̀ oṣó ẹ̀ títí òfin wo Ọlọ́run oṣó yín títí ẹ fi dàgbàlagbà ìkànnì ẹ̀ ń ṣèyàn rè. Bí èyí ṣe sọ pé Ọlọ́run ẹ rákòrò déwájú àwọn tó fẹ́ kẹ́ wáyé rárá, náà ni Lizzy Anjorin ń wájú gbogbo yín lórí social media.
bẹ́ẹ̀ ni Lizzy Anjorin ó ń ránwájú gbogbo yín ní social media àti ojú àṣebí tiwọn kò dìgbà tẹ́ bá ń kọ́mẹ́ǹtì sáwọn tó bá ń bu Lizzy Anjorin gbogbo yín pátápátá lélẹ́dùmarè ló máa ṣe kí ó máa fàṣírí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo dẹ̀ fàsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn fans warriors Lizzy Anjorin tí wọ́n invite arábìnrin. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Lizzy Anjorin ti mẹni tó ń sá fún sìn, wọ́n ti mẹni tó ń súnmọ́. Tí ẹ bá sọ pé kóbìnrin wa kọrin fún Lizzy, tẹ́lítọ́ lọ́n bá ń ṣe dáadáa fún yàn, a máa rò bí abí ló ń ṣe o. Tẹ́lẹ̀dùmarè bá ń ṣe dáadáa fún yàn, ibi la máa rò bóyá ó ń ṣe. Tí àwọn fans Lizzy Anjorin ò bá invite arábìnrin kó wá kọrin, àní mọ̀ pé ọ̀tá ni woman yìí jẹ́ sí Lizzy Anjorin. Lèyìn mẹ́sọ̀gbọ́n lè pàdé ẹ̀ ń ta kọ́kú náà kọ́ máa kí wọn. Wọ́n lè fọwọ́ burúkú ra ọmọ ọlọ́mọ lára. Wọ́n máa fi ọwọ́ burúkú wọ́n á fi ra ọmọ ọlọ́mọ lára. Tí ẹ wo pé ìjọ birthday ẹ jẹun ọ̀tá yín, ẹ tún wá fẹsẹ̀ yín rì kúrò ńlé yín. Ṣé bẹ́ẹ̀ náà ni Ọlọ́run gbé àìrójú àráyè lé yín lọ́wọ́ ni? Because ibi tẹ́ mọ̀ pé ẹ̀ ní ṣàṣeyọrí ń bẹ̀, kí lẹ lọ síbẹ̀ fún? Àbí? Kálẹ̀ ẹdẹ bẹ́ẹ̀ sì ẹ ṣe nǹkan tó ní kẹṣe, ìyẹn lá máa kí pé kó àṣeyọrí. Àṣetilẹ̀ ṣe yìí náà. Àṣetilẹ̀ ṣe. Ṣé Jésù ò fi wọ̀nyí pé ọ̀dọ̀ Lizzy Anjorin lẹ̀ ń lọ? Ṣé Jésù ò fi wọ̀nyí? Torí wèrè kan comment lórí TikTok lẹ́ẹ̀kan ẹ̀ka do you know how Holy Spirit work? Ṣé Holy Spirit ti wọn ó dijú máa gbárí ni tó fi wọṣọ kúrò lé, tó fi gbé bọ́ọ̀sì sọ́nà, tó fi dé upper small, Holy Spirit wọn ojú ẹ̀ fọ́n gbà yẹn. Holy Spirit ti wọn là ń sọ because ewèrè kan ló ń sọ fún mi lórí TikTok pé do you know how Holy Spirit work? Ṣé ojú Holy Spirit fọ́ nígbà tí wọ́n book wọn tó pa 4 million 4 weeks ago? Ojú Holy Spirit ti wọ́n fọ́ etí ẹ̀ di àbí Holy Spirit lọ fa gbóngbà yẹn? Holy Spirit sàn kó lò sí kò ríran not until gbàtọ́ tó jẹ́ ọba small Holy Spirit iṣẹ́ ríran pé ó má bọ́lẹ̀. Holy Spirit torí táwọn máa sọ́ọ̀sì wọ́n sọ pé ẹ̀mí Ọlọ́run ló ní káwọn máa bọ́lẹ̀. Ọlọ́run sọ pé torí pé Lizzy Anjorin ń jà lórí social media, ẹ̀mí Ọlọ́run ló sọ pé káwọn máa kọrin. Ẹ̀mí Ọlọ́run ìṣìwò ó sì pẹ́ẹ́tẹ́ tí pariwo mọ́ ẹ̀mí ojú gbogbo wa ti ń là lórí social media. Gbogbo yín pátápátá làṣírí yín máa tú. Gbogbo yín tẹ́ ẹ̀ sápamọ́ sínú òkùnkùn tẹ́ ẹ̀ tafà sínú mọ́lẹ̀. Àwa wí tán àwọn kan sọ pé torí pé wọ́n jẹ́ ọ̀rẹ́ Nollywood kill you there my foot. So tí Lizzy Anjorin bá wá sírú church yín ẹ̀ lè dànù ipe torí pé kò bá sister ọ̀rẹ́ yín ṣe Nollywood ṣe tó pa yín lọ́mọ jẹ ni. Àbóyìn ló gbé bàbá ọmọ yín síta kọ́ wá sọ̀rọ̀ lórí wedding ọmọ yín. Ṣé Lizzy Anjorin dá sí wedding ọmọ yín rí? Tábà sọ pé bí àtòrí ẹ̀ lẹ́ṣẹ̀ èètì ẹ̀. Gbogbo bó ṣe ń drag yín lórí wedding ọmọ yín. Ẹ gbọ́ kí Lizzy Anjorin gbẹnu sí. Ẹ gbọ́ kó gbẹnu sí. Wọ́n dẹ̀ ń pọ́n yín lé wọ́n pè yín láǹtì. Wùwà àǹtí o. Wùwà àǹtí rárá. Ẹ ti rí bí wọ́n ṣe ń celebrate ẹ̀ lọ́tún lọ́sìn. Ẹ ti rí bí náà people yẹn ṣe dùn torí pé wọ́n rí yín. Ẹ wá wò pé kí lẹ lè fi bà wọ́n nú jẹ́. Ẹ wá sọ pé ara yín lẹ bànú jẹ́, ẹ̀dẹ̀ bara yín lójú jẹ́ torí àárín yín ẹ̀ ń ṣe èèyàn rí. Irú àwa báyìí sí èèyàn lè sọ pé òun fẹ́ ṣe nǹkan kan ní kọ́ pè yín. A máa ní kọ́ máa pè yín ni pé ẹ máa sọ ijó ayọ̀ wọn, ẹ máa sọ di ijó ìbànújẹ́. Irú àwa bá ṣe wà èèyàn lè sọ pé wọ́n fẹ́ pè yín mọ́ létí wa, a máa condemn yín fún wọn ni, a máa ní kọ́ lọ pé yín ká láṣeyọrí, a máa refer láṣeyọrí sí wọn ni, a máa refer yín ká ayéfẹ́lẹ́ sí wọn ni, a máa refer Láre Tẹríba sí wọn ni, a máa ní kọ́ máa pè yín torí wà wọ́ọ́dí kì í ṣe icon mọ́ lọ́dọ̀ tàwa. Tá bá rí yín a máa pè yín ní icon ń ṣe icon èèyàn burúkú ni yín. Kì í ṣe icon èèyàn burúkú ni ìyá olórin ẹ̀mí olórin ayé. Wọ́n láwọn olórin ẹ̀mí kí you there. Olórin ẹ̀mí kí you there. Ẹ̀mí òṣìwò lẹ́ni ẹ̀yin lẹ́mìí Ọlọ́run. Tẹ́yin bá lẹ́mìí Ọlọ́run ẹ̀yin máa lọ síbẹ̀ yẹn ẹ máa múnú yàn dùn ni. Nígbà tí Jésù wà láyé tí wọ́n mú aṣẹ́wó dọ́jọ́ Jésù sọ pé táwọn ọmọlẹ́yìn Jésù fẹ́ lẹ̀kù pa torí pé ó ti dẹ́ṣẹ̀ pé ó fòbò ẹ̀ ṣaṣẹ́wó. Jésù sọ pé èyí tó bá mọ̀ pé òun dẹ́ṣẹ̀ inú yín ni kó sọ òkò. Àwọn ọmọ Nàìjíríà ò sì torí pé ẹgbọ́n ọmọ bàfọ́sùn ipe ẹṣẹ́ ìjorúkọ bàbá ọmọ yín kọ́ ti torí ẹ̀ sọ pé wọn ò gbọ́n yín mọ́ kọ́ castigate yín. Kọ́ sọ pé òkè ẹ ti ṣe kọ́tẹ́nì kò ṣeré o ìlànà tí Jésù ní kẹ́ má rìn ẹ ti rìn. Wọn ò ti torí ẹ̀ fi ẹ̀ṣẹ̀ yín kọ́ fi bí yín wò. Kí ni Lizzy Anjorin ṣe fún yín? Ẹ gba 4 million naira ọ̀sẹ̀ kan ẹ dá padà ẹ pè wọ́n pé ẹ kọrin. Ẹ gba 4 million naira ọ̀sẹ̀ kejì ẹ pè wọ́n pé ẹ kọrin. Ọ̀sẹ̀ kẹta tó fi díjọ́ bẹ́ẹ̀ dé gangan ẹ wá fẹsẹ̀ rìn débẹ̀ ẹ wá débẹ̀ tẹ wá sọ pé ẹ bọ́lẹ̀. Ó yẹ kó jọ táyà yín mẹ́rẹ̀ẹ̀rin ni. Wọ́n á dẹ̀ gba refund padà kẹ́ máa wẹ́n tó máa bá yín fọ́n. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ kudos to all those security tí wọ́n sọ pé wọ́n ò ní ṣí gèètì fún yín tẹ̀ bá refund. Yes eégún tó kọ́kọ́ jó lọ́rọ̀ yín. Ìrànlọ́wọ́ lábẹ́ aṣọ Lizzy Anjorin ò ní ìdí yín o torí kò ní yín náà ìgbà tó gúnlé ìgbà ìpọ́njú lọ́mọ rẹ̀ kò ní ìdí yín ẹ̀yà amòkù ṣèkà yín ní ibi onílara
onílára olórin ayé tọpẹra wọn lólórí ẹ̀mí. Imagine ẹ̀yin tó jẹ́ pé ọkọ yín á ní gbogbo nǹkan táwọn tọkọ yín sọ ìgbà tẹ́ wà ní ọkọ máníjà yín ló wá ń run yín. Ṣé irú ẹ̀yin gan ó yẹ kẹ́ sọ pé ní mi sí Ọlọ́run káwọn èèyàn sọ pé wọ́n jó sórí yín. Kí ló wà bẹ́ẹ̀ yàtọ̀ sí kí lorúkọ ẹ̀ Mandi Kiss. Ó dàbí kí Mandi Kiss máa kọrin Jésù sí kó sọ pé Jésù ló lò. Ilé ọkọ lẹwà tí máníjà inú yàrá ọkọ yín ni o lọ́ọ̀tì irun yín o kò gbọ́dún méjì kò gbọ́dún kan tẹ fọkọ́lẹ̀ ẹ kó lọ lé máníjà. Ṣé ẹ̀yin yẹn sọ pé ẹlẹ́mìí Ọlọ́run ẹwọ ẹgbẹ́nu yín dákẹ́ wọ́n ní a má dráàgì yín ni àbá wọ́ yín tuurutu gbogbo ẹ̀ láàbá wọ́ yín ẹwà ńlẹ̀ ọkọ yín ẹ ti torí àlè fọkọ́lẹ̀ àwa wí tán irú ẹ̀yin lẹ fẹ́ motivate wa ẹ kó ṣì dànù ẹ kó rí burúkú lọ ẹjọ́ láàyè mẹ́ṣọ́tọ́ ni a máa sọ̀rọ̀ ni o. That is why I love that woman and maturity is top notch. She will never instigate ìjà. Lizzy Anjorin will never instigate ìjà. Kí ló máa bí àwọn èèyàn tó súnmọ́ wọn gan? She will calm you down that ẹ má worry títí wọ́n yé wọn. And I bless her sense of reasoning. I bless her sense of reasoning. Rubbish wo nìyẹn? Ẹ gba owó ẹ̀yin wá sọ àwọn fans Lizzy Anjorin gan tutù. Àwọn fans wọn tó wà níbi ibi tó wà yẹn wọ́n tutù. Ẹ̀yin tó yẹ kó jo táyà yín mẹ́rẹ̀ẹ̀rin. Wọ́n á jo táyà yín mẹ́rẹ̀ẹ̀rin. Ẹ̀dẹ̀ ní mọ àwọn tó máa jó. Ẹ̀dẹ̀ refund. Ìjọ mi ẹni kẹsẹ̀ burúkú lẹ́sìn because tó bá tíṣì yín bẹ̀ yẹn ẹ lọ máa gba play lọ́wọ́ àwọn èèyàn ẹ̀dẹ̀ ní lọ play bẹ̀ ẹ fẹ́ máa disgrace wọn. Rubbish wo nìyẹn kí lẹ̀ ń kọ tẹ́ ẹ̀ kọ rí orin wo lẹ fẹ́ kọ lánàá yẹn tẹ́ ẹ̀ gbọ́ rí. Ṣé àwọn ẹlòmíì ò padà gbà ṣe yín ṣe wọ́n gbà ṣe yín ṣe náà wọ́n gbà ṣe yín ṣe náà lójú ayé yín wọ́n gbà ṣe yín ṣe àṣejù ní olórin ẹ̀mí Davido ti wà okay Chris Daniel ti wà okay bójú èmi gan ni wọ́n háyà kí wàá kọrin fún wọn kí wàá kọrin wọn tẹnumọ́ àti àdẹ̀dúpẹ́ ẹni tó ṣe ewì fún Lizzy Anjorin níbẹ̀ yẹn àtàwọn tí wọ́n sọ̀rọ̀ níbẹ̀ yẹn wọn ti ẹ̀jẹ̀ kọ́ mọ̀ pé nìkan ò wà wọn ò jẹ́ kọ́ mọ̀ pé wá àti ẹ̀dá atmosphere yín wà important àṣejù ní kọ́ pè yín àṣejù ní kọ́ pè yín eléwì ti wà okay wọn kó 4 million fún yín ẹ̀ẹ́dẹ̀gbá ọ̀sẹ̀ kan ẹ̀dá padà ọ̀sẹ̀ kejì ẹ̀dá padà ọ̀sẹ̀ kẹta ẹ̀dá padà kẹ́ sọ pé mi ò lè wá kọrin fún Lizzy Anjorin mo ti wà fún kẹ́kọ̀ọ́ tí ẹ parọ́ wípé wọ́n ti búùkù yín kẹ́kọ̀ọ́ tí ẹ parọ́ wípé wọ́n ti búùkù mi o kẹ́kọ̀ọ́ tí ẹ fi yẹn parọ́ kẹ́ avoid ẹ̀sìn ṣùgbọ́n Ọlọ́run tó fẹ́ fi yín ṣẹ̀sìn Ọlọ́run tó fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan tẹ́ pera yín kọ́ lẹ jẹ́ o ìgbà tẹ́tẹ́ ti ń pe pásítọ̀ kan Ọlọ́run àjànàkú o Ọlọ́run àdẹ̀kù tó jẹ́ pé àwọn ògbóni àwọn ògbóni ló wá sí pásítọ̀ tó motivate ibẹ̀ mo ti mọ̀ pé ẹ̀ ń ṣe èèyàn rẹ̀ ibẹ̀ ta ló ń pè mí who is this person calling me mi ò ṣe calling ẹjọ́ ẹ má pè mí mi ò ṣe calling ibẹ̀ mo ti mọ̀ pé ẹ̀ ń ṣe èèyàn rẹ̀ imagine you collect 4 million naira Lizzy Anjorin mo sọ pé kárí yèyé mẹ́sàn gbọ́ wọn ò ní jẹ́ kó fún yín 1 naira kódà wọn ò ní pè yín wà important nínú life ẹ wo bí birthday yẹn ṣe dùn ẹ wo bí birthday yẹn ṣe dùn ẹni tẹ̀lé bí a kò lè pàgọ́ ni ẹ wo bó ṣe kọ́lé alárinrin ẹni tẹ̀lé bí a kò lè pàgọ́ ẹ wo bí Lizzy Anjorin ṣe kọ́lé alárinrin ẹ wo bí gbọ́ngbọ́n ṣe kàn sí a sì máa padà ṣe show ìta máa ṣe calling nìkan káwọn èèyàn wá sọ opinion wọn not now mi fẹ́ ṣe calling láàárọ̀ yìí Bukky Jesse plug 2 is a musician olórí bush ọ̀tọ̀ ni bó jẹ́ BJ lọ́pẹ̀ kọ́wá kọ orin tó máa ń ké lóhùn òkè profusely gbogbo ẹ̀ náà ó máa jẹ́ kó wà spicy ẹ wo Lizzy Anjorin bó ṣe ń jó lánàá ẹ wo bí Lizzy Anjorin ẹ wo bó ṣe ń please calling show mi ìfẹ́ ṣe calling show láàárọ̀ yìí ni ẹ jẹ́ kó ṣẹlẹ̀ tó bá ti di nǹkan bíi 11 o'clock Nigerian time a máa jáde we will do calling 11 o'clock Nigerian time àwọn máa ti wà ní 12 fún mi báyìí a máa jáde ó máa jẹ́ calling show káwọn èèyàn pè wọlé kí wọ́n sọ opinion wọn kí woman yẹn máa mọ̀ pé kò sẹ́ni tó fọ́ fún wọn àwa kọ́ la sọ pé káwọn celebrity àwọn favourite yín kí birthday wọn máa dùn kó máa dàbí oko aṣálẹ̀ àwa kọ́ la sọ pé káwọn favourite yín kí birthday wọn máa dùn. mo ń bọ̀ o you need to tell Bukky Jesse so she can drag her no Aunty Bukky eré àbẹ̀yàn wọn la Aunty Bukky ẹ̀fà Aunty Bukky ilẹ̀ Aunty Bukky ò ní láti drag wọn oníkálukú ló ní opinion ẹ̀ ṣọ́rọ̀ mi yé yín Bukky ló ní aditop ọ̀pọ̀ Aunty Bukky lè máa kọ lónìí money on my mind money na particular kan ni Aunty Bukky ṣe máa kọ́ nìyẹn tó dẹ̀ máa dùn
ẹ wo bí gbogbo ẹ̀ ṣe lọ lánàá bó ṣe smoothly bó ṣe wà spicy. Ìyàwó olórin ayé ojú tí yẹn ṣe olórin ẹ̀mí o. Mo ń bọ̀ o. Okay. Imagine tó bá ti di 11 o'clock Nigerian time ẹ pàdé mi ní live we gonna do calling we gonna talk about ẹ máa rójú mi live máa wá gbádá violence mi àti gèlè violence mi. It's a shameful attitude. We condemn you. We need to condemn your heart. If you don't like Lizzy Anjorin, you couldn't have taken the offer. Bá má ti gba offer yẹn for good 1 month lọ ti book yín. Bá má ti gba offer yẹn. Did she not get it? She get information, but because wọ́n mọ̀ pé táwọn bá decline, táwọn bá sọ fún àwọn fans Lizzy Anjorin ní 3 weeks ago tí wọ́n pè wọ́n. Àwọn fans Lizzy Anjorin máa wẹ́ lómi. Wọ́n dẹ̀ fẹ́ fi kíní yẹn disgrace Lizzy Anjorin ni. Wọ́n mọ̀ kọ́ tó ń ṣe. Bó ṣe gba offer yẹn, wọ́n ti pera wọn. Bó ṣe wà yẹn ọ̀tá Lizzy Anjorin ló jẹ́. Wọ́n ní campus ọjọ́ ń sọ̀rọ̀ Lizzy Anjorin. Torí ẹ̀ bó ṣe pè wọ́n ti pa àwọn campus wọn yẹn pé àwọn fans Lizzy máa pè mí kí wá kọrin fún abẹ́ ẹ̀ máa rá àwọn wèrè. Wọ́n ní àwọn yẹn máa sọ pé mọ̀mọ́ gbà lọ́wọ́ ẹ̀ sódà kọ́ máa lọ pẹ̀lú mi. Mọ̀mọ́ gbà tó bá ti wá débẹ̀ ò ní ṣeré fún wọn. Mọ̀mọ́ gbà tó rẹ̀ ní òṣè bọ́lẹ̀ ẹnu mọ́tò ó mọ̀kọ́ tó ń ṣe. Ìgbà táwọn dọ́dọ̀ egungun wọn fẹsẹ̀ ní dọ́dọ̀ egungun ṣé ìyàwó egungun ga nínú ayé tó Lizzy Anjorin ni? Ṣé egungun ga nínú ayé tó Lizzy Anjorin ni? Egungun táwọn lọkùnrin fún ìyàwó ẹ̀ ṣé okó egungun ò sí ń ta? Ẹjọ́ ṣé okó egungun ò sí ń ta? Ṣé egungun wọn ò gbókò ẹ̀ síta níbi tó ti ṣe fídíò kọ̀ pẹ̀lú gẹ̀ẹ́kan ní bedroom tó kọ ẹ̀ fi wọ́? Ṣé okó egungun àwọn òṣèṣọ́ pé àwọn onílọkọrin fún egungun pé it's a disgrace to womanhood? Àwọn òṣèṣọ́ pé àwọn onílọkọrin fún egungun àbí mo kàn ṣe ń wọ ọlá pé yèyé mẹ́sàn-án ní ká má fàájà ń bá fàájà gan. Mi bá fàájà ṣáwọn àwọn òṣèṣọ́ pé àwọn fẹ́ lọkọrin fún ìyàwó egungun ìwọ tó kó ẹ wà ń ta o tó ti dry gẹ̀rí o mi fẹ́ kí ẹ̀mí Ọlọ́run rí mi mọ́ ẹ o okó ẹ ti wà ń ta àbí àwọn fẹ́ sọ pé àwọn ọ̀rẹ́ okó egungun rí nínú fóònù. Ìgbà tó circulate oko egungun ní few months ago wọ́n bá sọ pé wọ́n roko egungun. Ṣé Lizzy Anjorin gbogbo síta? Ṣé Lizzy Anjorin gbogbo síta? Nǹkan tí Lizzy Anjorin ṣe fún wọn ni kó wá sọ. Nǹkan tí Lizzy Anjorin ṣe fún wọn ni kó wá sọ. Wọ́n mọ̀ máa decline kíní yẹn torí wọ́n fẹ́ jẹ́ kó pẹ̀lú mi ẹ̀yin ẹ̀ ní ṣe ẹ̀ẹ́dẹ̀ fẹ́ kó pẹ̀lú mi nìyẹn because tẹ bá decline ẹ̀ wá pẹ̀lú mi. Tẹ bá decline àwọn fans 4 million lọ kó dání 4 million kó jẹ́ dáàdì mi Alhaji Wasiu lọ pé 1 minute show kọ́kọ́ show coffee wish wọ́n máa yọjú but ẹ fẹ́ ṣe ẹ̀ẹ́dẹ̀ fẹ́ kẹ́lòmí ṣe because ẹ fẹ́ kí dé ẹ̀ dùn ẹ̀yin nìkan lọ dálé ayé fún ni olórin ẹ̀mí ìsọnù Tòkunbọ̀ lásẹ̀ ìṣìdè fi ẹ̀ sàtìkàbọ̀dé ó pẹ́kọ́ tó fi ẹ̀ṣẹ̀ báwọn ló wà ní darkness who cares Lizzy Anjorin ràn wọn ni ṣé Lizzy Anjorin ràn wọn ni àbójúṣòro wọn wọ́n pẹ́kọ́ tó fi ẹ̀sà àti kàbọ̀dí who cares irú wọn náà lọ máa fi ẹ̀nà torí wọn lẹ́mìí Ọlọ́run ẹ̀ tó bá lẹ́mìí Ọlọ́run á sọ pé òun fi ẹ̀sà ṣé irú èmi máa sọ pé mo fẹ́ fi ẹ̀sà dọ́gì who cares máa tẹ̀ sí ìyá alájà ìlójú mo máa tẹ̀ sí ìyá ìlójú she no dey fear anybody they are calm cause they are together she are ẹ̀sà òfò ẹ̀sà shit they are together gbogbo wọn pátápátá wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn ṣẹ̀pẹ̀tẹ̀rì tí èmi mẹ́mẹ́sọ̀ máa ń dárúkọ ẹ̀mí pé mi mẹ́tọ́ ń pè ṣẹ̀pẹ̀tẹ̀rì but wọ́n ṣẹ́ pẹ̀lú àwọn ṣẹ̀pẹ̀tẹ̀rì gist lover gbogbo wọn jọ wà papọ̀ ni ẹni bí ní gbogbo wọn ẹni bí gbogbo wọn ìgbàgbé wọn mọ̀kọ́ tó ń ṣe wọn mọ̀ máa gba ẹ wọn mọ̀ máa decline torí wọn fẹ́ jẹ́ kí wọ́n pẹ̀lú mi so that wọ́n á lè fi yẹn ṣe talking of town láti disgrace Lizzy Anjorin ṣé wọ́n pé wọ́n máa plan ahead ni àwọn fans yẹn ni àwọn fans yẹn mẹ́sẹ̀ dẹ̀ ni ò dẹ̀ fura èyí fans yẹn mẹ́sẹ̀ tẹ̀ bá fura ẹ̀kọ́ wọn máa kó disgrace wá bá arábìnrin torí Lizzy Anjorin ò kì í kọjá yìí kò kì í ṣe kárí mi Lizzy Anjorin ò kì í ṣe nǹkan pẹ́pẹ́ dem kò kì í ṣe kárí mi tẹ́ bá build nǹkan lórí pẹ́pẹ́ dem bó ṣe máa rí nìyẹn because àwọn tẹ̀yìn plan fún wọ́n máa wà ahead yín next time ẹ má ṣe surprise bẹ́ẹ̀ yẹn fún yèyé mẹ́sọ̀ tẹ́ bá fẹ́ lọ kí wọn ẹ lọ kí wọn tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe surprise ẹ pa àwọn olólùfẹ́ wọn nìkan kọ́ lọ ṣe surprise fún wọn ẹ má mú random person who cares ẹ bá lọ gbé wọn wá lásòdò kan wá kọrin fún yèyé mẹ́sọ̀ birthday máa tán birthday ti tán lánàá kò sí kan tó máa ṣẹlẹ̀ àti ẹ̀kọ́ after birthday a ṣẹ̀ṣẹ̀ máa drag ọ̀rọ̀ please and please don't call none of these people again ẹ wo agbẹ́dẹ̀gbẹ̀yọ ti wà okay ẹ mọ̀ pé ọmọ yèyé mẹ́sọ̀ ni bódà jẹ́ bọ̀bọ̀ tó máa ń kọrin Islam yẹn fún yèyé mẹ́sọ̀ ó ti wà okay àwọn olórin tẹ́ bá rí mọ́ Lizzy Anjorin ní kẹ́pẹ́ ẹ má pe àwọn olórin tẹ́ rí mọ́ Lizzy Anjorin nífẹ̀ẹ́ kí birthday lọ kó jẹ́ pé controversial máa wà lẹ́yìn birthday lẹ́yìn celebration ẹ̀yin warriors mò ń bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ if you truly love Lizzy Anjorin please and please if you want to surprise Lizzy Anjorin please plan the surprise with her lovers don't plan it with strange people because you don't know if the strange people love Lizzy now look at the strange woman that you plan the party with
She have contacted her enemies. She's enemy in disgust. She's enemy in disgust. She doesn't love Lizzy. Trust me. She doesn't love Iya-Mayegun. She's one of her haters. She know what she's doing. She knows she's not playing. She knows she's not coming. She's not going to come down. She purposely used this one as a controversial just to shame Lizzy Ajorin. If you know you are lovers of Lizzy, I'm pleading. I'm begging. Only Igbo po. Mama ne Igbo po. Bí bá ṣe Igbo lẹ ṣe máa gbà. Ẹni tó bá bú mi bí pé mi mọ̀ Igbo sọ, ó lè fara gbọ́ta. So bí bá ṣe sọ Igbo, it's not my mother language, it's not my father language, but manage it like that. And I'm speaking the Igbo because of the Yoruba people that are watching me this morning. Okay, I'm speaking the Igbo because of the Yoruba people that are watching me. Even though my English is not participant, they will understand where I'm going. They will understand where my point. So Lizzy warriors, to the mothers that contributed 4 million naira is very huge. Is huge, and we appreciate it. But please, tẹ́ bá fẹ́ ká dúpẹ́ délẹ̀ pé owó lẹ ná. Ẹ má lọ gbé ará àta kó wá surprise Lizzy Ajorin mọ́. Think about her safety. Think about her safety. Gbogbo àwọn tó fìfẹ́ wọn Lizzy Ajorin lọ padà dìgbòlugi. Irú àwọn agbọ́tikú jó fíìmù, blue fíìmù, ẹ wò wọ́n. Báwọn náà ṣe kólù nìyẹn. Tó kólù tó kọ́ pẹ̀lú láàsì ẹ̀. Tó kólù tó kó sí dànṣíkí tó gbá dáadáa ní. Tó gbé kéèkì aṣọ ọ̀tá ni wọ́n. Àfojúfẹ́ ni má fọkàn fẹ́ ni. Aṣọ àfojúfẹ́ ni má fọkàn fẹ́ ni. After birthday lọ sínwín. Mi ò fẹ́ kí birthday Lizzy Ajorin máa fa bí àwọn èèyàn ṣe celebrate wọn tó kó jẹ́ pé a máa treat controversial lẹ́yìn birthday. Mo fọlọ́run mo fi bẹ̀yín, ẹ̀yin warriors, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi nínú warriors. I'm pleading. Mo mọ̀ pé ẹ̀ ń ṣe olóòórùn, ẹni ire ní olówó ní ẹ̀ ń ṣe lékìsà. Because role model yín gan kò fìgbà kankan wè kísà rí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, irú owó bẹ́ẹ̀ ń jọ mi. Ẹ lè pe manager Iya-Mayegun. Kí ni Iya-Mayegun máa ń like afẹ́ fi ṣe surprise lórúkọ wọn. Kódà bó jẹ́ kẹ́ fi owó yẹn 4 million. Ẹ wá àwọn caterer tó máa ń dáná. Ọlọ́run 4 million yẹn ẹ máa ra màálù kan. Kẹ́ wá ra àpò ráìsì kó lọ bẹ̀rẹ̀. Kẹ́ ra tomato, kẹ́ wá ṣe jollof rice, kó wá ṣe ike sticker. Because Iya-Mayegun, she's a philanthropist. She's a charitable heart people. Kẹ́ wá ṣe sticker, kó wá lẹ photo Lizzy Ajorin mọ́. Ìwọ ló ń dún. Ẹ bá mi pa. Àwọn kan pa. Okay. Ṣé nǹkan tí mo sọ yé yín? Kẹ́ wá lẹ sticker mọ́. Kẹ́ wá kó wá dáná kẹ́kọ̀ọ́ pé ẹ̀wọ̀n àwọn warriors lọ surprise Iya-Mayegun yẹn kọ́ tẹ̀ máa lọ sọ́fíìsì wọn. Ọlọ́run surprise ẹ lè ṣe nìyẹn tó máa mórí Lizzy Ajorin wú. Kẹ́ wá wọ street lọ. Ẹ wá àsìkò yìí sì tó yẹ pé ebi ń pa àwọn èèyàn. Jẹ́ pé ó jẹ́ 5,000 lẹ fi 4 million yẹn pack. Ó ṣe bá ju 5,000 lọ. Kẹ́ wá pack rice yẹn kọ́ pack ẹ̀ sínú take away kọ́ wá lẹ sticker mọ́ celebrating an icon birthday. Celebrating an icon birthday. Aláìbó jẹ́ mi gan lẹ pé pé fẹ́ ṣe mi ní jẹ́ kẹ́kọ́ olórin òṣèwò 4 million. Èmi gan ní jẹ́ kẹ́kọ́ lẹ́bọ̀ pé Ìjẹ̀bú-Lé ni. Ìjẹ̀bú-Lé ni. Èmi ní jẹ́ kẹ́kọ́ owó ẹ̀rí bí Iya-Mayegun ṣe ránjú. Mi jẹ́ kẹ́kọ́ owó yẹn lẹ̀. Mi jẹ́ kẹ́kọ́ lẹ̀ 4 million fún polórin wèrè kan. Ẹjọ́ oríwo lọ́fẹ́ kọ. Tá a gbọ́ rí. Pátápátá ìgbà tí mo rò ó iṣẹ́ ìyanu rẹ láyé mi mo rí pé ọ̀gá bàbá ẹjọ́ ṣáà ti gbọ́ rí. Oríwo lọ́fẹ́ kọ. Kò sórí tó fẹ́ kọ. Irú 4 million yẹn kẹ́ package oúnjẹ 5,000 pieces ẹ bá wọ street àtàrúgbó àtọmọdé àtàgbà pé ṣe ń gbé fún wọn báyìí ọkàn wọn máa ṣàdúrà pé Lizzy Ajorin aṣọpọ̀ ọdún ẹ wá imagine kéèyàn 5,000 apart from we that we have celebrated her kéèyàn 5,000 randomly people kí wọ́n jẹun ayọ̀ ẹlòmíì ebi máa pa lásìkò tẹ́ gbóúnjẹ fún àwọn ọkàn ẹ̀ máa ṣàdúrà fún Lizzy Ajorin nǹkan tó yẹ kẹ́ ṣe nìyẹn just to celebrate her you will see that orí wọn máa wú torí gbogbo àwọn ọ̀tá yìí kò tí ì tí fans ẹ̀ gbójúgbóyà ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún wọn rí kò sí tí fans ẹ̀ mọ̀ pé bí mo ṣe sọ yìí sí wọn á lọ máa plan ẹ̀ káwọn fans wọn ṣe bẹ́ẹ̀ fún wọn just to celebrate Lizzy Ajorin that she's a giver 4 million tẹ́ lọ kó fún àwọn ẹni kò dẹ̀ tí pọ̀jù wọ́n ní wọ́n ti refund ẹ̀yin warriors wọ́n ní kò tí pọ̀jù èmi láwọn caterer tó lè bá yín ṣe 4 million yẹn ẹ jẹ́ kó mọ̀ pé Lizzy birthday is still going tẹ́ bá fi ọ̀sẹ̀ kan ṣe birthday Lizzy kò pọ̀ Iya-Mayegun kò pọ̀ ẹ má bínú pé mo pè wọ́n lórúkọ lọ́pọ̀ ọba aládé orúkọ tó fi pè wọ́n ní stage name nìyẹn ṣọ́rọ̀ mi yé yín 4 million yẹn wọ́n ní wọ́n ti refund ẹ̀ ó yẹ ẹ wá caterer tẹ́ ẹ bá mo ní caterer
ẹ jẹ́ kán dáná, ẹ jọ ń lọ ra màálù, wọ́n lè ra màálù méjì, at least tá bá ra màálù 700,000 1.4 nìyẹn nínú 4 million èrè ló máa kù, ó máa kù 3.6 àbí 2.6, ó máa kù 2.6 million. Ẹ jẹ́ ara àpò ráìsì tá bá ra bíi 7 bag àpò ráìsì, at least a máa ná tó 1 million plus, àbí 7 bag àpò ráìsì á ṣàwọ̀ 1 million. 7 bag ẹ jẹ́ lọ gbá pẹ̀rẹ̀ tòmátò, kì í ṣe dandan ní kí ráìsì yẹn rí ìṣìbọn kó ti dùn, kó ti dùn. Ẹ wá ra ike takeaway kó lọ bẹ́ẹ̀rẹ́. Ẹ jẹ́ kí àwọn tó máa lọ jẹ́ kó ṣe t-shirt celebrating an icon Lizzy Anjorin, ẹ jọ ń gbé fọ́tò ẹ̀ sí, ẹ wá wọnú slump lọ. Ẹ má lọ bá àwọn Haúsá tó ń tọrọ owó ń sábò, ẹ̀mí ò tiẹ̀ fẹ́ kẹ́ fáwọn yẹn rárá. Ẹ wọnú slump lọ, ẹ rí ìyá àtọmọ tó ń gbé lórí àkìtàn, ẹ rí bàbá ẹ ṣáà máa gbé fún wọn báyìí pé in celebration of Lizzy Anjorin, wọ́n máa ṣàdúrà ni, wọ́n máa ṣàdúrà. Ẹ wá set kámẹ́rà kán lè bá mọ̀ pé àgbáyé ti ṣàdúrà fún Lizzy Anjorin. Tó rẹ̀ yẹ pa hospital bills lẹ́fẹ́, àwọn ìyá kan wà tó yẹ pé wọ́n fẹ́ ṣe operation fún ọmọ wọn, olú hospital bill ní 50,000 wà ń bẹ̀. Ẹlòmíì paracetamol lásán ló fẹ́ rà fún ọmọ ẹ̀, ẹ fi save fún ọmọ ẹ̀, wàhálà inú yèyé mẹ́sàn-án máa dùn. Ẹ wò àfọlórin o. Yes, Funmi said she doesn't want to associate herself with Lizzy, but she collect 4 million. Imagine, wọ́n mọ̀ kọ́ tó ń ṣe, àdèdúpẹ́ náà, Ọlọ́run tí ò pé owó yẹn lówó wọn ni. Ọlọ́run tí ò pé lówó wọn ló jẹ́ káwọn náà ṣẹ̀sìn. Ẹjọ́ 4 million yẹn, ẹjọ́ organize àwọn tó máa dáná. Ẹjọ́ torí Ọlọ́run, ẹ̀yin tẹ́ gba 4 million, wọ́n náà ti refund. Ẹjọ́ organize èní ní Saturday. Kẹ́tọ́ mọ̀ sí wọn tó bá kó 4 million dọ́jà sí, wọ́n á ra gbogbo ẹ̀ tó máa dáná lójú tó máa go live. Ẹ lè pè mí ẹjọ́ plan yẹn, ẹjọ́ adáná. Aláwọn caterer tó ní gbowó púpọ̀ tó dẹ̀ máa ṣe tó máa dùn, tó máa sáré ṣe t-shirt fún wọn sí express t-shirt tó máa lẹ Lizzy mọ́. Tá máa sáré lọ rẹ́ǹtì dáńfó, ọmọ rẹ́ǹtì dáńfó bíi 3 tó máa kọ́ àwọn warriors sí. Aago mélòó ló lù báyìí? This is 7, 9. Ẹ pa íńtánẹ́ẹ̀tì ẹ̀, ẹ pa má jìjì wọ́n sì ń sùn, ẹ pa íńtánẹ́ẹ̀tì ẹ̀. Tó bá jí wọn máa rí wọn. Ṣé ọkọ tí mo sọ yé yín? So ẹ jẹ́ plan aago àná ní Lizzy Anjorin ṣe birthday èní Saturday Nàìjíríà wọn kì í ti ọjà wọ́n sì ṣí wọ́n náà ti refund. Ẹ jẹ́ apply, ẹ jẹ́ adáná, ẹ wọ street lọ, ẹ má lọ sọ́dọ̀ àwọn Haúsá àwọn afọ́jú o, àwọn yẹn business wọn ni wọ́n lówó. Ẹ wọnú street, ẹ máa wọlé àwọn Yorùbá, àwọn Ìgbò tí wọ́n lọ́mọ tí wọ́n ń gbé ní slum, àwọn sáwọn tó ń gbé ní slum yẹn, tẹ́ bá gbóúnjẹ síbẹ̀ gan kò lè tó. Let's do this to celebrate an icon. She's an icon. Lizzy Anjorin is a giver. Èèyàn lè dọ́dọ̀ Lizzy Anjorin kébi pa. I'm telling you now. Èèyàn lè dọ́dọ̀ yèyé mẹ́sàn kébi pa. Ṣó ti yé yín? Òdìgbà tẹ́ bá lọ sọ́dọ̀ motherless home. Àwọn parentless gan wà tó lọ́mọ lọ́wọ́. Ẹ débẹ̀ pín oúnjẹ fún wọn báyìí. Wọ́n máa bu yín ní bìlà. Ẹ gbé kámẹ́rà dání. Ẹ post ẹ̀. Ẹ jẹ́ kó mọ̀ pé àṣejù ló lórí ẹ̀mí. Oúnjẹ sísè ti wà okay. Tó máa tún forin sábẹ̀ pé how the fans celebrated Lizzy Anjorin giving 5,000 people's food. Ìṣẹ̀lẹ̀ ṣe débẹ̀. Mo jẹ́ mọ̀ pé 4 million yẹn ó máa jó oúnjẹ yẹn 5,000 lọ. Because tó bá package oúnjẹ yẹn sínú takeaway, bó jẹ́ ẹran kọ̀ọ̀kan màálù kọ̀ọ̀kan kó bá wọn gé kó jẹ́ normal size. Kó gbẹ́yàn kọ̀ọ̀kan lé jollof rice yẹn kí wọ́n dé pa. Kó wọnú street of Lagos lọ, ẹ wọnú kò bá jẹ́ Ìbàdàn lẹ ti fẹ́ ṣe, kò bá jẹ́ Abẹ́òkúta lẹ ti fẹ́ ṣe, ẹ wọ́ bẹ lọ, ẹ jẹ́ kó fi owó yẹn kó fi dáná. Owó tẹ fẹ́ kó fún èèyàn kan 4 million, ẹ jẹ́ kéèyàn 5,000 jàǹfààní ẹ̀ kó fi jẹun. Inú wọn máa dán máa ṣàdúrà fún àtàrúgbó, àtòmídán, àtọmọdé, àtàgbà, àtọkọ àtìyàwó, ẹ jẹ́ kó gbóúnjẹ lọ fún wọn. How I wish I'm in Nigeria. This is what we will do. So ẹ má máa next year ẹ jọ̀ọ́. Ẹ má gbólórin kankan wá fún yèyé mẹ́sàn ẹ wò. Ẹ jẹ́ káwọn èèyàn ṣe jingle fún wọn. Ẹ máa dáná fún wọn. Nǹkan tí Lizzy Anjorin náà máa ń ṣe tẹ́lẹ̀ nìyẹn. Àwọn olórí burúkú tó gbé ogun dé, wọ́n máa celebrate birthday wọn pẹ̀lú àwọn less privilege ni. Ṣó ti yé yín sìn? So nǹkan tó èmi rí tó bá ti di 12 o'clock Nigerian time, I will do calling show. A máa ṣe calling pẹ̀lú àwọn èèyàn. Kí wọ́n wá ṣe kí ni? Kí wọ́n wá pour mind out to opinion wọn lórí nǹkan tó wà ńlẹ̀ yìí. Ṣó ti yé ẹ fọkàn balẹ̀ kò ní ṣèwò.
ẹ má bínú gbé mi jẹ́ kẹ́ calling mo mọ̀ pé ó ń ká àwọn èèyàn lára wọ́n fẹ́ sọ̀rọ̀ tó bá ti di 12.